ó máa ń kó ìlú lẹ́rù ni. So Islam kò sí ẹni tó fẹ́ láwùjọ. Àwọn bàbá wa nígbà yẹn wọn ò mọ èdè yẹn ni, wọn ò lè ráyè tú. Àwa ti ṣèwádìí àti tú Kùránì lédè Yorùbá àti rí nǹkan tó wà ńbẹ̀. Ìkónilẹ́rù ẹ̀sìn Islam, tí àwọn Muslim bá kéré nílùú kan, ẹ máa nírọ̀rùn nínú ìlú yẹn. Tí wọ́n bá ti pọ̀, wọ́n máa gbógun tì yín. Ìwọ tó wà ti gba Islam lẹ́rọ̀, wọ́n á pa ẹ́. Ìdààmú ti dé bá ìlú yẹn nìyẹn. Islam kò kí ń mú nǹkan dáadáa wá sínú lórí burúkú ní Islam. Olórí burúkú ló ń ṣe Islam. A ní ẹ̀rí. Tó bá kírun, tó bá gbàwẹ̀, Allah sọ pé ẹni tó máa wọná òun ti kọ́lẹ̀, òun ti dá ọmọ náà fún ná, ọmọ àlùjọ́nà fàlùjọ́nà. So ta máa mẹ́rin jáde àkàn gbójọ́ ń bíbà. Ó kírun, ó lọ Mẹ́kà, ó gbàwẹ̀ Ramadan, tálà bá ti kọ́ ẹ pé iná ló máa wọ̀, iná náà ni. Onítọ́ tó bí ẹ pé náà ilẹ̀ iná máa wọ̀. dẹ́ndé wọ́n ló ṣe Islam ló máa jóná. Allah nítọ́ tó bí ẹ gbà tó wà náà àtọ̀ bàbá ẹ, ó ní òun ti kọ ẹni tó ń lọ núná fún un náà. Má mú tù mí. Tó bá wá kírun tó gbàwẹ̀, Allah dẹ̀ ti kọ́ pé inú náà ló ń lọ, báwo ló ṣe fẹ́ ṣe. So àkànfẹ́jọ́ wẹ́ ń bíbà iṣẹ́ get. So ti end kì í ṣe nǹkan tó le, kì í sọ̀rọ̀ pé jà, kì í sọ̀rọ̀ pé bí understanding tá a fi máa jọ yọra kó nínú tí àjọ wà yìí ni, kì í sọ pé ọ̀rọ̀ ìjà rárá. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Àjọ understanding kankan, nǹkan tá a fẹ́ béèrè ni pé dáadáa wo ló wà ní Islam tẹ́fẹ́ sọ fún wa. Àkànráyè ẹjọ́ ń bíbà ṣẹ́ get. Dáadáa wo ló wà nínú Islam. So dáadáa wo ló wà ń bẹ, jẹ́ ká gbọ́ dáadáa tó wà ń bẹ. Dáadáa wo ló wà ń bẹ. Dáadáa tó dẹ̀ wà nínú Islam ó pọ̀. Ó yá ẹ sọ fún wa, ẹ jẹ́ àgbọ̀, let's go. Ọ̀dà for me, oríṣiríṣi èèyàn lọ́lọ́run bá dá. Mi ò lè rí èèyàn ẹgbẹ́ mi tó ń sọ́fà, ṣé ẹ̀ ń gẹ́tì mi, tó ń sọ́fà tí mo rẹ̀ pé mo ní agbára rẹ̀ tí mi ò ní ṣe fún. Báwo ló wà ní Islam? Sọ Mr. Ọlá gangan, dáadáa wo ní Islam ní kẹ́ ṣe, dáadáa wo ló wà ń bẹ? Ṣé ẹ gẹ́tì nǹkan yẹn, dáadáa wo ló wà nínú Islam? Tí mo mọ tẹlomi, but for me nínú no. Mr. Ọlá iṣẹ́ ẹ̀gbọ́n Yorùbá ni dáadáa wo ní Islam kọ́ yín pé ẹ ṣe, dáadáa wo ní Islam kọ́ yín. Mi ò lè gbé mọ pé dáadáa ni pé ká ṣe. Dáadáa wo ní Islam kọ́ ṣe fún ọmọlàkejì yín. No, ẹ má gbọ́ Mr. Ọlá ẹni sùúrù ẹ sọ pé mò ń bèèrè pé dáadáa wo ní Islam ní kẹ́ ṣe fún ọmọlàkejì yín, ṣó wà nínú Quran? Ẹ jẹ́ ká gbọ́. Pé kí n ṣe fún ọmọlàkejì káràn lọ́wọ́. Dáadáa wo ló wà ní Islam? Ẹ sọ ibo láti máa kà dáadáa wo ló wà? Níbo ló wà? Èmi ò kí ó ṣẹgẹ́ ti báyìí bò èmi ní bìlíìfù mọ́ Ọlọ́run. So ẹ máa gbọ́ ẹni sùúrù Mr. Ọláolúwa, ẹni sùúrù. Tẹ́ ẹ bá kéwú ẹ lè wá bí kẹkàn wá sí máìkẹ́ máa sọ̀rọ̀. Ẹ lè lọ pé àáfàá lè kéwú yín wá, àbá àáfàá tẹ bá ní ládùúgbò ẹni sùúrù ẹ dúró ná. Ìdí ni pé níbí ìbàyìí ẹ̀rí la máa fi ń sọ̀rọ̀. Ẹni nínú Kùránì sí wọn ní kẹ́ ṣe dáadáa fún